إلهي أنت للعلماء فضل فقل للشيخ محي الدين فضلا إلهي أنت للعلماء جاه فقل للشيخ محي الدين جاها إلهي أنت للعلماء سترا فقل للشيخ محي الدين سترا سلامي على المختار من خيرة الأمم وأكرم مبعوث به رسل قد ألا يا رسول الله يا خير مرسلين عليك صلاة الله لا تتناهى فيا فوز من صلى عليك من الورى صلاة يعم الكون منك سناها ẹjọ́ gbogbo wa tí a wà níbí gbogbo ayányá tí a ń gbọ́ra wa láyèkáyè tí a lè wọ́n wà ìwọ tí Ọlọ́run bá ní kí ohùn mi ó dọ́dọ̀ rẹ tí ohùn mi débi tó wà ló ń ka ayé wa ẹ jẹ́ ká ní Allahu Akbar Allahu Akbar ẹ jẹ́ àwí kan sí Allahu Akbar ẹ dá bàbá náà ìbí lóhùn ǹjẹ́ bá sọ lónìí èmi ni mo sọ sallu kama ra'aytumuni usalli ẹ jẹ́ àwí ẹlẹ́kẹta bí Allahu Akbar Allahu Akbar ẹjọ́ tá a bá ti ní kẹjọ ara ti ń ní àwọn kátàrà ògbọ́dọ̀ nínú ọ̀rọ̀ mi ò ní jágùn àmọ́ gbọ́dọ̀ má sọ̀rọ̀ irú àárín tá a wà lẹ́nìí wọn wí tẹni ilé ni wí ti ẹni ẹjọ́ ẹ̀ tẹ́ ń lọ tẹ́ ń bọ̀ yìí lẹ́yìn ilé ìkẹ́rin mọ́ lọ́wọ́ wọn pẹ̀lú yọ̀ǹda ọ̀gá wa bàbá wa gbogbo tí ń jẹ́ aláràáfà kò tí ní ẹmọ́ lọ́bọ̀ mọ́ ní Kwara State wá ń bí ìyàn bá lọ kéwú lárìkì àmọ́ kó ní jìbìlì ló gba kéwú fún ọ̀gá wa wà níbí bàbá wa sì wà níbí bàbá wa ìmáàmù wa gbà fún gbogbo Ìlọrin Jasiru Yorùbá ní ẹ̀ríbìkan ẹ̀lírìbìkan kò tó erin kó tó kú nílé ni bẹ́ẹ̀rin bá tó erin kó tó kú nílé kí ni ó pè lẹ́lìrí nílẹ̀
bàbá mo kí yín mo fi yín kí bàbá wa Emir Sheikh, mo fi bàbá wa Emir kí bàbá wa Ọlọ́fà àti gbogbo tí ń jẹ́ orí adé yányán ẹ̀jọ́ kí má fọwọ́ ara mi máa kun ẹran lónìí. Gbogbo ayé ni mo ti kun ẹran yípo àbí kí wọ́n bá mi kun tèmi náà lónìí. Mo kí mufti al-umma àṣírí àwọn ẹni Ọlọ́run, mo kí ọ̀túnba àtúnyìn kí torí ìjẹ́kú ẹ̀rẹ́ fi dé láti ìlú òyìnbó. Mọ̀dírò Sheikh gbogbo àwọn adájọ́ wa gbàǹkọ̀ mo kí ẹjọ́. A'udhu billahi as-sami'il 'alim min ash-shaytanir rajim al-la'in al-matrud min rahmatillah. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين ولي الصالحين. أنا الصغير الذي رباه الله فله الحمد. الحمد لله. وأنا الضعيف الذي قواه الله فله الحمد. الحمد لله. وأنا الفقير الذي أغناه الله فله الحمد. وأنا العاري الذي كساه الله فله الحمد. الحمد لله. وأنا المسافر الذي صاحبه الله فله الحمد. الحمد لله. وأنا الغائب الذي أداه الله فله الحمد. الحمد لله. وأنا الراجع الذي حمله الله فله الحمد. الحمد لله. وأنا المريض الذي شفاه الله فله الحمد. الحمد لله. وأنا الداعي الذي أجابه فله الحمد. الحمد لله. له الحمد على كل دين وعلى كل حال. الحمد لله رب العالمين. ẹjọ́ èmi tí mo lọ rọwájú ilé nìyí, èmi ni ọmọdé ìjọ́hun tó joyè ní léjeléje. alladhi rabbahu Allah tọ́lọ̀ wá rè mí, èmi ní òròmọdìẹ tí mo jẹ láàrin àwọn àṣà tọ́lọ̀ ń jẹ́ kí wọ́n rí mi gbé. èmi ní òròmọdìẹ tọ́lọ̀ wá fi oúnjẹ mi sáàrin àwọn àṣà kéńké. èmi ni ẹ má ọ̀fun tó bá olóńgì ní pààlà tí ó sì rí jẹ. Allah. èmi ni ọ̀lẹ alladhi qawwa'ahu Allah, ọ̀lẹ ọmọ ọ̀lẹ tọ́lọ̀ wá gbé ẹ̀wù alágbára wọ̀. Alhamdulillah. èmi ọba àwọn ẹjọ́kú ń bẹ̀ à ń sí mítìnì lọ́wọ́, ó wá di àwọn alágbára ayé mọ́lẹ̀ fún mi. Alhamdulillah. alladhi qawwa'ahu Allah. mi ní ọ̀lẹ tọ́lọ̀ wá sọ di alágbára. wa ana al-faqir alladhi aghnahu Allah.
èmi ni àwọn ọmọ àwọn tálíkà ọmọ tí a ń fi owó ọlọ́run bọ́lá kọ́lọ́n sí ọlọ́run tọ́ bànábì lágàwà sílà rẹ bídí àṣetánì lẹ̀ gbé súnà aṣáájú ẹ̀dá ga alẹ́dí agnahullah ọlọ́run wa ní kí n máa sọ̀rọ̀ láàrin àwọn bílíọ̀nìà. alhamdulillahi rabbil alamin. ọlọ́run wa fi owó tákàndá kéwú kó fi rọ̀ mí lọ́rọ̀ ṣùgbọ́n níbi ilẹ̀ anil fakir alladhi agnahu Allah falahul hamd òní ọjọ́ pẹ́ ni alhamdulillah. anna al-aali alladhi kassahu Allah èmi lọ́mọ àwọn tí a máa sọ kan àwọn àfáà kí wọ́n ń bọ̀ alladhi kassahu Allah ọlọ́run wá sọ ní di ọmọ wọ̀ yí ọtún wọ̀ mí tó bọ́ mi ilé ọtún wọ̀ mí tó bọ́ yí ilé ọtún wọ̀ mí Allah ó wá sọ ní di ọ̀gá tí wọn gbọ́dọ̀ sọ pé aṣọ tí ó wọ̀ lóde ní ìtọ́nà bá ní kó wọ̀ ní máa wọ̀ Allah falahul hamd alhamdulillah. àmín gbogbo òrìn àjò mi tọ́lọ̀ wá rìn pẹ̀lú mi alhamdulillah. níbi tó le níbi tó burú níbi tó korò níbi tó gbóná jẹjẹ ọlọ́run là mí nínú ewu. wàhálà ọ̀ọ́yì ìmìlẹ̀mẹ̀tẹ̀ ń wá ká nínú ayé gbogbo ló wà alladhi agnahu Allah alhamdulillah. èmi náà ní الراجل الذي حمله الله فله الحمد alhamdulillah. èmi lọ máa wọ ẹni tí máa fẹsẹ̀ rìn ọlọ́run wá ní ẹnu ọ̀nà àgbàlá rẹ ọkọ̀ máa sunkún kó wọ́n lòdì gbé ọlọ́mọ. alhamdulillah. èmi náà ní tí mo dún wájú yìí wa ana al-marid alladhi shafahu Allah. alhamdulillah. èmi láàárẹ̀ tẹ́tí ikú wọn ní gbàdúgbò rẹ̀ tí wọ́n ti fi ikú wọn wò rí wọ́n dá oṣù wọ́n dá ọdún wọ́n dá wákàtí wọ́n dá ṣẹ́jú ọlọ́run ni mo wò ọ́ sàn ìmìlẹ̀ni tọ́lọ́run wò sàn tí ò jẹ́ kúkú orí ibú. وعلى الداعي الذي أجابه الله فله الحمد alhamdulillah. ìmìlẹ̀ni tó tẹ́wọ́ sí ọlọ́run pé gbà mí lẹ̀ rà mí kalẹ̀ ṣàánú mi tọ́lọ́run wá dá lóhùn pé mo dán ọ lóhùn alhamdulillah. lórí bọ́lọ́run dá mi lóhùn ọpẹ́ ni fún ọlọ́run alhamdulillah. lórí gbogbo tí mo sọ yìí فله الحمد على كل نعمة وعلى كل حال ọpẹ́ ni fún ọlọ́run ló jẹ́ pèdè lónìí lórí gbogbo ìdẹ̀kùn tọ́lọ́run ṣe àti lórí ìṣesí tó ti gbóná jẹjẹ gbà tó yá ọlọ́run ni kó máa lọ́wọ́rọ́ gbà tó yá ọlọ́run ní kó tutù. alhamdulillah. gbogbo ẹ̀dá tó bá bẹ̀rẹ̀ ogun náà kì í parí ẹ̀ àtúnkú sáàrin ogun ló pọ̀ mo dúpẹ́ fọlọ́run tó là mí tó sọ mi di èmi olóje tó pe ara ayé jọ pébi tá a bá dé ẹ má là a bá dé nìkan àti ìṣiṣẹ́ mo tètè joyè ní ọjọ́ orí kéré dédé orí tí ọjọ́ orí tàgbé ó ti lógún ọdún yìí ẹlòmíì sí ń wà lùbáríkà ká tí ò tí ì ní. ẹ má pé mo pẹ́ lóyè mọ́ ẹni mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní. ẹni tí ẹ bá ti ló pẹ́ lóyè ẹ ti kájọ́ fún un
ogún ọdún yìí mo wá pè ẹ̀yin tẹ́ ẹ jù wá lọ kó jẹ́ ìbẹ̀rẹ̀ nínú ọdún tí ń lò láyé. Àmín. Kí n fi dúpẹ́ fọ́lọ́run ni. Àmín. Ọpẹ́ ni mo fẹ́ dúró ó sì kọjá ẹnu mi nìkan ló jẹ́ pẹ̀yìn tí ẹ bá mi fẹnu yín dú Ọpẹ́ náà. kẹfẹnu yín kún tèmi. Bàbá ọlọ́fà ni bàbá ọlọ́pẹ́. Ilé tẹ̀ kábíyèsí ọlọ́fà. Èmi lọ́pẹ́ òní bàbá ọlọ́pẹ́ nù. Bàbá tó bí ọpẹ́. Kábíyèsí. Àyẹ̀bẹ̀kọ̀ ni. Ìdí èyí tí mo pèdé fún náà. Ìrìn àjò ogún ọdún. Àwọn àrìnkan bẹ tí ò rọgbọ. Ṣùgbọ́n adúgbò fọ́lọ́run tó là mí. Bàbá wa Sàláàtì ní wọlé yìí. Ní Màlá Khalifa. Sàláàtì نعم الخليفة ألفا صلاتي صلاتي يا شيخ نعم الخليفة عند صلاتي نعم الخليفة ألفا صلاتي ثم شمالا ما مثل شيء ألفا صلاتي من الخليفة ألفا صلاتي. My Lord, wọ́n ní bàbá mi ń bọ̀ bàbá Khalifatul Adabi أدام الله حياته. mo kí wọn mo kí ilé aláàjì àgbà mo kí iṣẹ́ wọn lára mi sí Ọlọ́run lára mi tí wọ́n ṣe ń bẹ̀. Mo kí bàbá wa aláàjì àgbẹ̀kẹ́lẹ́ sí Adam mo kí lé àwọn àfáà jàǹkànjàǹkàn mo kí agboolé tí wọ́n ti bí mi àwọn tọ́lọ́run fi mí ta lọ́rẹ tí wọ́n sì ríra ọ̀ mi tí wọ́n pa tamami lọ́rùn tí ń kú mọ́ wọn lọ́wọ́. Mo kí agboolé tí wọ́n ti bí mi wọ́n ṣe é. Wọ́n kú tọ́jú mi dàgbà. Mo kí ìlú Ọ̀fà nígbà tí à ń káàkiri ayé ìhà àtọ̀pá ló rán tìlú mi. Mo kí ìlú Ọ̀fà ẹ kú tọ́jú mi. Mo kí gbogbo òjòyè kábíyèsí ọlọ́fà. Mo kẹ́rin jàǹkànjàǹkàn yín ọ̀rẹ́ wa gbogbo àtúntò gómìnà. Mo kí ọ̀rọ̀ tèmi ò jágùn kí n kàn sọ tó bí ọpẹ́ ni gbogbo tóbi náà ni mo ti kàkà lẹ o. Tó bá yá wọ́n máa sọ ìrìn àjò ayé mi fógún ọdún àlà ní òfòkù ọ̀lẹ́ hàn wọ́n ti ẹ̀sọ́ wọn sọ gbà tí wọ́n náà bá ti dáṣẹ̀ wọ bí ọ̀ọ́tì máa tí mo fógún ọdún ṣe tí sì ṣe bí nìkan ló wà láyé ó wà láwọn àìmọye ọ̀nà. Mo kí wa ọmọ Gàmbàrí gbogbo àti àtẹ̀lé bàbá wa náà mo kí i. Ẹ̀yin ọlọ́rọ̀ ni wọ́n pè yí. Àwọn ò lè má gbé nǹkan síwájú yín mo kí ya lóde ìyá lọ́jà ìyá alájẹ. Mo kí aṣọ bàbá wa Ládọjà ọmọ náà lé ìyàwó bàbá wa Ládọjà ni wọ́n jókòó ẹ̀ lọ kí kábíyèsí ní ìyàwó Ládọjà rí ìyá tó bí ìyàwó Ládọjà ní àmọ́ láàyè bàbá wọn èmi mo kù ní bàbá fún ọ́n bẹ́ẹ̀. Tó bá rí bẹ́ẹ̀ bàbá wa Alhaji Jàre Òpìlálàjì lónìí chairman wa fún Ọ̀fà local government àti Honorable JK mo kí ẹ̀rọ kí bàbá wa Ọlọ́fà bí sí Ọlọ́run ṣe wá dùn tó ìmọ̀díwò el mufti
mo kí àwọn tí wọ́n jẹ́ kí n rí jẹ́ ẹwẹ́ náà lẹ ẹwẹ́ náà kọ́ 001 002 003 004 kẹ́tọ́ lè kí ni àtẹ́mọ̀ kínú wọn ò lò nígbó mo kí ẹsẹ́ o káàlẹ̀ ìṣọ́ tó bára bá mi kí mo bá ní kí n kùn lówó lórí ìlòdì tí mo jíṣẹ́ àbí ìjíṣẹ́ mo jíṣẹ́ àti káàlẹ̀ ìṣọ́ mo jíṣẹ́ o mo kí àwọn ọlọ́rọ̀ tí wọ́n fi áàsì fún wọn bá mi lò tí wọ́n jẹ́ kí n sẹ̀sìn tí ẹ bá ti rí àwọn àrà tọ́lọ̀ ní kí n máa dá ọtí kúrò lágbára àfáà nìkan àwọn tọ́lọ̀ fún jẹ láyé ti mú un wa òwúmà ọwọ́ akájọkọ́lá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo wá kí bàbá ọba ọ̀fọ̀fà wọ́n travel to Nàìjíríà Reverend Professor Ọládiméjì wá kábíyèsí gbogbo ẹni tí ẹ gbà bẹ̀yẹ wọlé ẹ̀ ti rí hospital tí a ń kọ́ lọ́wọ́ níwọ̀n bá tọrọ kọ́bọ̀ tí Ọlọ́run fún mi àtàwọn ẹni Ọlọ́run tí wọn ò fi mí kalẹ̀ náà fi ń ṣe tá à ń ṣe níbẹ̀ yẹn kábíyèsí mo wá bí àwọn tí wọ́n bá mi kọ́ pé ó tiẹ̀ tó èlò tí mo ti ná ẹ dákun àwọn sọ fún mi nídàájí ẹ̀ tó ń bá mi kọ́ tó mójútó ó ní mo ti ná 128 million sí hospital yẹn ẹni bá sì wọlé rí àmọ́ àti ìmọ̀ rí lò wọ́n padà sọ́tà gbé dání tó pọ̀ ní kí n sọ yín o gbogbo yín náà sì ti gbójú ara yín rí a máa fẹ́ yọ orí ẹ̀ lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà tí ìṣe mùsùlùmí wọ́n dá hospital kọ́ lèmi wá ronú pé ìyẹn lálàáfíà ní fi ń ṣe wá sí ìyẹn lálàáfíà ní olóòlé kéwù ìyẹn lálàáfíà ní ó ṣe gbà tí ò bá sálàáfíà kò sí ń pa àkótó jẹ mọ́ kọ́ hospital rẹ̀ tá a bá ti yọ àlàáfíà kúrò gbogbo nǹkan ti wó lulẹ̀ tó bá dá síkò wọn pè é ní kí n fẹ́ dára mi pè é lónìí mo ti ẹ̀ fẹ́ gbogbo yá mo pè é ń pè é ẹni dásáyè mi kálukú ó máa pera rẹ̀ tó bá yá ni pé mo pera mi nítorí kù tí ó fi ṣe é lò okùnrin 50 million mo sì ní ọ̀rẹ́ tó wà bí tó lé ní 50 ẹ̀ lè dáwọ́ 1 million tì ọlọ́ọ̀kẹ́ kọjá bẹ́ẹ̀